àkókò yìí àsìkò kó lè dá lágbára Ọlọ́run ọba láòràbí yóò dára fún aláṣẹ Elédùmarè tẹ̀bí tara. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv níbi tá a ti máa mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tá a máa mú wá sójú amóhùnmáwòrán yín. Ẹgbẹ́ pèrè kẹfìtẹ́ Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún lọ́rí kìnìún báyìí. Láti ìpínlẹ̀ Yobe, iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Yobe náà ni wọ́n ti fi léde báyìí o wípé wọ́n ti bẹ̀rẹ̀ wádìí lórí ìǹspẹ́tọ̀ ọlọ́pàá kan eléyìí tó gbẹ̀mí lẹ́nu ẹnìkan torí 200 náírà yún 200 naira. Wọ́n ní bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni pé kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Yobe Garba Ahmed náà ni wọ́n mọ̀ fún léde wípé ọlọ́pàá ìyún eléyìí tó gbẹ̀mí lẹ́nu ẹnìkan látàrí 200 náírà Inspector Muhammed Bulama, wọ́n forúkọ léde wọn ni ó jẹ́ ẹni ọdún 38 38 years old. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní Damaturu tí ṣe olúlo ìpínlẹ̀ Yobe. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ti ṣẹlẹ̀ ní ọjọ́ 29 ní nǹkan bíi aago 6 kọjá 20 ìṣẹ́jú nírọ̀lẹ́. Wọ́n ní ìǹspẹ́tọ̀ ọlọ́pàá yìí àti ẹni ọ̀hún tí wọ́n forúkọ léde wọn ni Abdulmalik Dauda. Wọ́n náà wọ́n pe orúkọ rẹ̀. Wọ́n ní àwọn náà ni wọ́n jọ ní gbọ́nmi sí omi òtó ìfàǹfà díẹ̀ o. Wọ́n ní ìfàǹfà ọ̀gán ló padà wá di fàákájà eléyìí tó mú kí inú bí ìǹspẹ́tọ̀ ọlọ́pàá ọ̀hún tó fi mú ìgò tó fi gún arákùnrin Abdulmalik Dauda títí ẹlẹ́mìí tó fi gbà á lẹ́nu rẹ̀. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún wọ́n ti fi ọlọ́pàá náà wọ́n ti fi sí àhámọ́ báyìí. Wọ́n sì ti bẹ̀rẹ̀ wádìí lórí ọ̀rọ̀ rẹ̀ nítorí lọ́bẹ̀ tẹ ìwàrú ọwọ́ nígbà tó bá fojú balẹ̀ ẹjọ́ yóò lọ mọ́ ṣàlàyé rẹ̀ lọ́rí kìnìún àkíkà. Nínú ìròyìn eléyìí òun ló wá láti ìpínlẹ̀ Ògùn tó bani lọ́kàn jẹ́. Iṣẹ́ ni ìròyìn ọ̀hún ló ká lórí tí ń fẹsẹ̀ méjèèjì janlẹ̀ tó sì ń bomi lójú pòròpòrò. Wọ́n ní ọmọkùnrin kan wọ́n pe orúkọ ẹ̀ ní Ayọ̀bámi Òṣòkò. Òun náà ní orúkọ arákùnrin ọ̀hún. Wọ́n ní ó mọ̀ ti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Wọ́n ní ńṣe ni ó mu oògùn apakòkòrò lẹ́yìn ọ̀hún kọ́ ló tún wá sora rẹ̀ nígbà tí wọ́n sì wo agbègbè ibi tó gbẹ̀mí ara rẹ̀ sínú inú ilé rẹ̀ tí ń bẹ ní agbègbè Òkè Ata ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní ṣe ni ọmọkùnrin yìí tó kọ sínú rẹ̀ òun náà ni pé ilé ayé ó ti sú òun o látàrí onírúurú nǹkan tí òun kojú bí nǹkan ti le koko lásìkò yìí. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní 30 nínú oṣù kẹsàn-án tá a lò tán òun. Ní nǹkan bíi aago 6 àárọ̀ òun náà ni ẹnìkan tí ó jẹ́ ẹ̀gbọ́n sí arákùnrin ọ̀hún tí ó wọlé tó sì bá òkú rẹ̀ ńlẹ̀ẹ́lẹ̀ tó sì bá òkú rẹ̀ eléyìí tó ti so dìrọ̀dìrọ̀. Wọ́n tún bá ìgò àwọn oògùn apakòkòrò eléyìí tí ọmọkùnrin ọ̀hún tó kọ́kọ́ mu lẹ́yìn náà kó tó wá di pé ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ níbi ó ti pokùnso sí òkè. Wọ́n sì bá òkú rẹ̀ tí ń rọ̀ jìlòjìlò ń bẹ̀. Wọ́n ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá ilé ìtẹ̀ka ti Láfẹnwá ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n sì ti lọ gbé òkú arákùnrin ọ̀hún báyìí. Wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí. Ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ láti ìpínlẹ̀ Ògùn àkíkà. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, ìròyìn eléyìí ló mọ̀ tó ti gbẹnu tán. Wọ́n ní arábìnrin kan tí ẹnikẹ́ni ò mẹ́yẹ tó ṣú, òun náà ni àwọn kan tí wọ́n fura sí pé wọ́n jẹ́ ọmọ yahoo yahoo. Òun náà ni wọ́n mọ̀ wá já sílẹ̀ ní agbègbè Ọláìyá nílùú Òṣogbo tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi ọ̀rọ̀ ṣe jẹ́ gan ni pé wọ́n ní ṣe rí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kìíní nínú oṣù kẹwàá yìí. Òun náà ni wọ́n dédé rí arábìnrin yìí ní àdúgbò Àsìkò Láyé ní agbègbè Ọláìyá ní Òṣogbo. Wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ kò bá tayé mu. Wọ́n ní kò lè sọ̀rọ̀, kò lè rìn, kódà kò lè kó lójú kan. Wọ́n ní nígbà tí ẹnìkan tí ń bẹ ní agbègbè ọ̀hún tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, wọ́n pe orúkọ ẹ̀ ní Bàbá Lékan. Oníṣẹ́ arábìnrin yìí onígbà tí àwọn ó fi kúrò ní ṣọ́ọ̀bù àwọn ní àná ọjọ́ ọ̀hún, ó ní kò sí tó jọ bẹ́ẹ̀ ń bẹ̀ wípé kò sí arábìnrin ọ̀hún bẹ̀. Ó ní ṣùgbọ́n nígbà táwọn fi dé ńjọ́ kejì ni àwọn ti bá arábìnrin náà ní agbègbè náà. Wọ́n ní ó túmọ̀ sí pé
àwọn kọ̀rọ̀wọ̀sí tí wọ́n jẹ́ ọmọ yahoo yahoo òun náà ni ó ṣeé ṣe o kí wọ́n wá já arábìnrin ọ̀hún kí wọ́n wá já síbẹ̀ ní òru ọ̀gànjọ́ ọmọ òru làáfi ṣèkà wọ́n sì fura wípé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti lo arábìnrin ọ̀hún fún ètùtù ọlà òun ló fà á tí wọ́n fi wá gbé e síbẹ̀ kí ọlọ́mọ kó yá kìlọ̀ fọ́mọ ọlọ́mọ kí ọlọ́mọ kí wọ́n kìlọ̀ fún ọmọ wọn ọlọ́run ò ní jẹ́ kí aburú ṣe àwọn ọmọ wa àkíkà. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàkókò yìí ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv kẹ́ẹ̀tún lè mọ àwọn ìgbà mẹ́ta bá tún ìròyìn náà wà fún yín ẹ ṣeun bí ẹ ti ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ ire àti àánú ló bá fún wa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.